alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa sahbihi wa man wala. Gbogbo ẹ̀yin mùtúmùwà tẹ́ ń sọ èdè Yorùbá ni mò ń kí kú ilé. Ẹ kú àmójúbà wa láti ìrìn àjò mímọ́ tá a ṣe lọ fún hajj. Ní ìjókòó wa yìí, ibi tí a wà náà ni àìfẹ́ tẹ̀síwájú sí nípa ẹ̀. Ìyẹn tafsiru ẹsẹ̀ ọ̀rọ̀ 125 nínú Suratul Baqara tí ó jẹ́ ọgbà ọ̀rọ̀ orí kejì nínú Al-Qur'an, níbi tí Ọlọ́run bá ti ń sọ fún wa wípé a'udhu billahi minash shaitani rajim wa idh ja'alna al-bayta mathabatan lin-nasi wa amna. Nígbàtí a ṣe ilé náà ní ibùfàbọ̀sí fún ìsinmi fún àwọn ènìyàn àti ní ààyè ìfàyàbalẹ̀ fún wọn. Wattakhidhu min maqami Ibrahima musalla, tí a fi wá sọ fún wọn wípé ẹ mú ibùdúró Ibrahim ní ibùkírun fúnra yín o. Wa ahidna ila Ibrahima wa Ismail, tí a sì wá ṣe májẹ̀mú àdéhùn pẹ̀lú Ibrahim àti Ismaila wípé an tahira baytiya lit-ta'ifin, kí ẹ má ṣaláì sọ ilé mi di ohun àfọ̀mọ́ lit-ta'ifin, fún àwọn tí wọ́n bá fẹ́ máa ṣe tàwáfù níbẹ̀, wal-akifin, àti àwọn tí wọ́n bá fẹ́ máa kóra wọn dúró níbẹ̀ ṣe àtìpó, wa rukka'i sujud, bákan náà fún àwọn tí wọ́n bá fẹ́ máa tẹ orí wọn ba kí wọ́n sì máa forí balẹ̀ ńbẹ̀. Ìtumọ̀ ẹ̀ nìyẹn ní ṣókí. A sì ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn ọ̀rọ̀ tí ó wà ńbẹ̀. A ti ṣe àlàyé lórí ja'alna, lórí bait, lórí mathaba, lórí amna, lórí takhidhu, lórí maqam, lórí musalla. Ohun tí a wá fẹ́ sọ nísìnyí òun náà ni lórí àhídínà tó túmọ̀ sí wípé amarna wa awsayna, apá láṣẹ, a dẹ̀ fi ọ̀rọ̀ wàsíyà àsọtẹ́lẹ̀ a fi fún. Ẹ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìránṣẹ́ àtọ̀run wá sí ọmọ ẹ̀dá ènìyàn, alàgàtà máa ń wà láàrin ẹ̀dá ènìyàn àti Ọlọ́run ọba ni. Ìyẹn ló fà tó fi já sí pé màlẹ́kà Jibrilu ni Ọlọ́run bá ń sábà rán níṣẹ́ sí àwọn tó bá yàn fẹ́, tó fi parí gbogbo àwọn aláyànfẹ́ ọ̀hún pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ṣé mọ̀ ní inú Suratu Shura tí í ṣe ọgbà ọ̀rọ̀ 42 ní ẹsẹ̀ ọ̀rọ̀ 51 níbẹ̀, Ọlọ́run bá ní wa ma kana li basharin, kò ní ṣeé ṣe fún abara ènìyàn kankan an yukallimahu Allahu, wípé kí Ọlọ́run ọba bá sọ̀rọ̀ lójúfò illa wahyan, bí kò ṣe wípé ńṣe ni Ọlọ́run bá máa ránṣẹ́ sí i. Aw min wara'i hijab, tàbí kí Ọlọ́run bá sọ̀rọ̀ láti ìgàgá. Aw yursila rasulan, tàbí kí Ọlọ́run bá rán òjíṣẹ́ láàrin àwọn màlẹ́kà tó máa sọ fún. Fayuhiya bi idhnihi ma yasha, ni yóò bá fi ohunkóhun tí ó bá fẹ́ fi ránṣẹ́ ní ọ̀rọ̀ mímọ́ ṣọwọ́ sí i pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ bó bá ṣe fẹ́, ohunkóhun tó bá fẹ́ láti fi ránṣẹ́. Innahu aliyyun hakim, láì sání-àní, ọba gíga, ọba ọlọ́gbọ́n ìjìnlẹ̀ ni Ọlọ́run bá ṣe. Ṣé rí gbólóhùn àhídínà tí Ọlọ́run bá lòun gbígbà wípé a ṣe májẹ̀mú, kò sọ wípé mo ṣe májẹ̀mú. Ìdí tí ó fi sọ wípé a ṣe májẹ̀mú ni wípé Ọlọ́run ọba ló ní mọ́tómọ́tó, òun ló ní mọ́tómọ́tó. Àwa ẹ̀dá rẹ̀, àwa gbọ́dọ̀ máa tẹríba ni, ṣùgbọ́n Ọlọ́run ọba òun ló ní mọ́tómọ́tó. Li'anna lahul kibriya fis samawati wal ard, gẹ́gẹ́ bó sọ ní Al-Qur'an. Kò sì sí ìyàlẹ́nu nínú eléyìí, nítorí wípé eléyìí náà ni àwọn ìyí ọ̀rọ̀ èyí tí
ọlọ́run ọba sọ nípa baba ńlá wa Adam nígbà tí ó sọ nínú Suratul Baqara kan náà ní ẹsẹ̀ ọ̀rọ̀ 35 wípé wàkúlnà ya Adam, àwa sọ pé ìrẹ́ Adam o uskun anta wa zawjuka aljanna, àti ìrẹ́ àti ìyàwó rẹ ẹ fi àlùjánnà ṣe ibùgbé yín. ìyẹn síwájú kó tó di wípé èṣù bélékè ó tàn wọ́n jẹ tí wọ́n fi di ẹni tí ọlọ́run bá sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé tí gbogbo wa wà yìí. bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ọlọ́run bá sọ ní inú Suratu Taha tí ó jẹ́ ọgbà ọ̀rọ̀ 20 ní ẹsẹ̀ ọ̀rọ̀ 110 wípé